kí ni mò ń gbọ́ ná mo tender apology fáwọn fans mi ẹ̀yin bloggers ẹ lọ gbé ẹni èmi tender apology fún Toyin tó jẹ́ pé onírọ́ burúkú ni ẹ́ gbogbo fídíò wèrè tó ń gbé kiri ọ̀dẹ̀ èèyàn gan mọ̀ pé ó ṣe kú kẹ́ ọ̀pù ni lẹ́nu àná ẹ sáré gbé kámẹ́rà ẹ sáré lọ yà orí pé ìbò yẹn náà ń wo báyìí ẹ ti rí mága onírọ́ ni ilé alágbó ọmọ ló bímọ sí mo sọ mo tún sọ ó gbọ́ àwọn tí mo sọ until tó bá dẹ́kun ìbàjẹ́ lórí ọ̀rọ̀ mi Tóyìn until then ló máa nísinmi tó bá dẹ́kun ìbàjẹ́ lórí ọ̀rọ̀ èmi Alákànkẹ́ ò ní ìsinmi ò ní nísinmi sórí àwọn followers ẹ yẹn keep tagging me ẹ máa wá kẹmẹ àwọn náà máa tiẹ̀ sínú ibi tí ò fẹ́ lọ ọgbọ́n tí mo sọ ẹ wojú mi dáadáa èmi ò ń ṣe àwọn tẹ máa dún màwúrú mọ́ tó máa sásẹ́ bẹ́ẹ̀ tíà mi ò ṣàbòsí anybody so mo lè dúró sórí òótọ́ kí n fight fún right mi èmi lẹ́yìn lẹ́ ń dún màwúrú mọ́ ó ní ní tìmọ̀ onírọ́ nìyẹn sórí ìtàn tó kàn lẹ̀ báyìí nìtàn mọ́mí àmọ́ ṣe pàdé ó gbọ́ mi ọ̀ǹtì tí àwọn ará Nàìjíríà tó bá pè é pé Tóyìn lórí wọ́ bíbọ́lẹ̀ ṣé ìwọ tó yẹ pé lọ́jọ́ tó bímọ tá à ń bẹ ìyá ayọ̀ ọmọ ìwọ ń wíṣọ ọmọ ẹlòmíì pé o lè wait kó gbọ́ pé ó kú tọmọtọmọ gbogbo yín dẹ̀ ń wò ó èmi tí mo parí sẹ́mọ tó ṣe fún mi ẹ mọ̀ tẹ́ bá mọ̀ nǹkan tí Tóyìn ṣe fún mi ẹ mọ̀ pé èèyàn burú ìwọ èmi àtẹ́ndà apọ́lọ́ má fọwọ́ sí sán ẹnu ẹ tó dàbí napi onítọ̀ yẹn mo rò pọ́n dì ẹ̀ èmi àtẹ́ndà apology letter fún wọ ládùrúkà tó ṣe fún mi ó mọ̀ pé ìka máa ń kàyàn ó dẹ̀ sì ṣe ìka yẹn lọ up till now àbí ó sì ṣe ìka yẹn lọ wọ́n rẹ̀ pé màá dákẹ́ mi ò lè dákẹ́ fún ẹ o eegun àti Yorùbá lè mi ò lè dákẹ́ fún ẹ èmi ọmọ Akin fúnra mi tó o bá ṣe ń gbé bọ̀ má máa pàdé ẹ̀ gbogbo Èkó ò ní sùn lórí ọ̀rọ̀ yìí gbogbo Nàìjíríà ò ní sùn until tó bá change and tell them to leave my premises or else ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láàrin èmi àti ẹ ṣó ń gbọ́ mi Indomie tán fi kerosene ṣe ni ò ní jẹ́ tán ò tó bẹ́ẹ̀ ó gbọ́ mi kan tí mo sọ fún ẹ onírọ́ ọmọ kékeré ìwọ tó ẹ pé ngbà tó ń ṣe tiẹ̀ fún mi ò mọ̀ gbà ngbà tó ń ṣe tó ń pè mí ó pè mí lẹ́lẹ́dẹ̀ ó lé mi ẹlẹ́dẹ̀ ó lé mi ọmọ kìíní kan èmi ọmọ kìíní kan èmi ńlá rẹ torọ́ ta tèmi ò nílé ọ̀tá tèmi ò ní mọ́tò àwọn èèyàn rí ẹ̀ngbà tó ń bú mi tó ń pè mí lẹ́lẹ́dẹ̀ tó ń pè mí lọ́mọ ọ̀ràn kíran pàtí máa dé lóhùn ó fẹ́ kú ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sórí ìtàn tó kù báyìí ìtàn tá a fẹ́ lọ bá báyìí ìtàn yẹn bad yìí rò pé wọ́n gan ti gbọ́ tàn yẹn rí until tó bá jáwé gbéjẹ́ ló máa rí ọkàn balẹ̀ tó bá ti ṣe nǹkan tó yẹ kó ṣe Tóyìn àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. torí ẹ̀pọ̀ ṣe kankan èèyàn kan ló ń lo àkáǹtù amalube they are not your own irrelevant but whether it is one person whether it is 10 person you all need to understand if I am doing my stuff alone me in reason like me I don't know I don't know but you all will keep doing this evil and you will not say the honest truth that any 30 and big jago can say so I like it ó sì jórúkọ ẹnìkan lọ́ndà wọn náà ló mú page tó parọ́ pé èèyàn kan ló da manageru which is a typical lie. Now another actress came up tó ti láì tó wà pẹ̀lú ẹ̀kẹ́lẹ̀ wọ́n tún lọ ṣe gbá kan oníkò ṣe wọ orúkọ ẹlẹ́ni ẹ lọ dá sínú DM. You are not looking at that problem which the society does not want. Gbogbo àwọn tó jẹ́ àwọn àgbàlagbà àwọn èèyàn ńláńlá tó wà in charge of security they are concerned that this menace must stop. You are being used.